ẹ má ṣe kéta mọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ ìgbà kọ́ ní kéta àwọn àfáà gidi òsì kọ́ aṣọ àdánwò kọ́ ní kéta gbogbo àfáà tí máa ń ṣe kéta olómọ ibi tó yà sí. èmi lọ jẹ yó gbogbo àfáà àgbàgbà jọ̀hún tí wọ́n bá ń sinmi lọ ilé ọkọ àfáà tí ń lògbà mi wọn ni wọ́n pè kó wáṣíwáṣí nísìnyí rání wọ́n lọ mú àfáà tí ń lògbà mi ṣe pé wá yẹ mi sí àfáà mọ́ lónìí ṣe kéta fa ẹ jẹ́ ayọ́nu síra wa ká gbà fúnra wa pé gbogbo ń tà ń ṣe iṣẹ́ Ọlọ́run ni a títí máa ń fa òjàmá àìsáà kéèyàn máa ṣàbúrú fúnra ẹni ṣé máa ti ń jẹ́ aburú ẹjẹ́ ṣàbúrú tó wà láyé lónìí ká pèntì yẹn lọ́dà tí ì ṣe tiẹ̀ kó sì mọ́ bọ̀m̀bẹ̀ tí ó fi kú. My lord ká kún yẹn ní ọ̀dà yóò wá wẹ̀ kò ní mọ́mọ́ tí ó fi kú láyé rẹ̀ aburú ni jàmá ẹ má jà dé bẹ́ẹ̀ má jà dé bẹ́ẹ̀ ẹ tẹ́ ń gẹ́yìn mọ́ torí àsìkò ẹ já padà mínà ní kúlì ìlà máa ń là oníkúlù my lord ẹ padà sọ́dọ̀ ọba tó ní gbogbo nǹkan olóníyì innal izzata lillahi jami'a olóníyì olólówó olónímọ̀ olóní kàrámà olóní gíga kílódé ẹ̀ lọ́bọ́nà tó ní kókó lé lọ́wọ́. àtúwárí àgbákò tó kún ayé lónìí àáfàá tí ò bá ti lọ júbà lọ́dọ̀ ẹlẹ́bọ kò gbà pé sí àáfàá àwọn ti pé wọ́n tún wá ṣẹ́fà fún yín nígbà tẹ́ ní kùránì tán ìgbà náà wà lọ baptize yín wọ́n tó lọ fomi sí yín láà ọ̀ní kùránì láà wọ́n tún wá gbàgbé nìkan tó ní tó tí ẹ̀gbọ́ gbogbo ẹ̀dá tó wà fi lè fojú kéré kùránì hakọ́ra mọ́ azọ́mọ́ ọ̀nà ó fojú kéré tọ́nà gbé tóbi ni bàbá oníkànnì máa sá wọn níbi tó kọ́ lọ́n gidi wà ó kọ́ lọ́n tààrà àfọ̀hùn záàtì mẹ́ èmi ò lọ bẹ̀rẹ̀ tó láwọn àwọn tó mọ̀ nǹkan kú bí ọlọ́run ká ẹlòmíì fún rẹ̀ ló parẹ́ ẹ̀rún èmi ò ní wá sí tó gùn lónìí náà. فإنك لا تخفى من الله خافيا. إياك والردى wá sí àkọ́kọ́ nù ó ní wọ́n tó ń bẹ́ ń bì sọ́ra wọ́n lọ tọ́ ọgbọ̀n tí òjò parẹ́ kíákíá. bàbá ṣe tí máa gun nípò o àlìhàìm ìmọ̀ máa gun yẹn ìmọ̀ tó gun ìmáàmù kan ọlọ́run má jẹ́ orí bú màbá ogun àwa ó wá ṣe útúbà fá ó ní bí wọ́n ṣe wà yìí kò sí ẹni tó nímọ̀ tó mi láyé mọ́ wọ́n ń sọ nísìnyí bá àyẹ̀ ń sọ nísìnyí o wọ́n sì mọ̀ pé ìmọ̀gùn ni ń tọ́ ọmọ lọ́mọ ọmọ nǹkan míì tó bá ilé ọmọ nǹkan tí wọ́n fẹ́ parun nù ó wá di jimá tó tẹ̀lé ọmọ ọdún mẹ́jọ wá dìde wọ́n ní ọba ìmọ̀ ẹ sọ̀rọ̀ kan jẹ̀jọ́ mo sì gbádùn rẹ̀ kí lọ́lọ́run ṣe lọ́wọ́ nísìnyí ọba tí wọn wà ní kọ́ba ẹ máa wo ọ̀rọ̀ tó lágbára fa pé kí ni ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́ nísìnyí ó wá dákẹ́ Professor Hamza gbogbo nkẹlẹ sí mọ́ olódà ní ma tọ́lọ̀ ń ṣe lọ́wọ́ nísìnyí bàbá ìwọ́n ma kí ni bàbá rẹ̀ gẹ̀ wọ́n ma olódà ẹ̀bọ́ lẹ̀ kí n sọ fún yìí ó wá sọ̀kalẹ̀ lórí mẹ́mbà rẹ̀ ọmọ wọn àgùn ó ní tọ́lọ̀ ń ṣe ni pé oníkẹ́yìn ó jábọ́ kémi ó gòkè. Baba sì dá mi lóhùn mọ́ ó ká mi láti tó sílé àlàjì àgbà agbádá ìkìbá ti bẹ́ẹ̀ bọ́ kó lọ́rùn mi nísìn títí mọ́ fi làkàlàkà ó kó mi kápá mọ́ra. wáàsí mi àkọ́kọ́ kan ti ṣe wáàsí níta yẹpẹ́ lẹ́yìn kí wáàsí ni àmọ́ gbogbo nǹkan kọ́ lásà sí má padàra rẹ̀ rún má parun àwọn èèyàn ti parun àáfàá wá ṣe ó wá fọ́ orin sí wẹ́wẹ́ ẹ̀yìn yàwó ẹgbọ́ mú kẹ́yìn bàbá chief mọ́ ẹ̀ ní parun torí bí tẹ́mi wà yìí ilé bàbá mi nì tó o bá kọ́ tẹ̀mí tó fàlájì àgbà sí ọ̀tẹ̀ èmi ló jọ mú nǹkan ní títì tí mo délé bàbá fá ntọ́tọ́lọ̀ ń kóyá wọ́n ní wá máa bọ̀
ká tó wẹ̀ wá rí bàbá rẹ̀ gẹ́gẹ́ báyìí bí ọ̀fà ṣe jìnnà tó ń jọ náà mo rìn ní 25 minutes torí mo travel láti Kaduna báyìí mo dé ní mo kàn gbọ́ gíríńjẹ́ bàbá tí mo wá kí n tó lọ mo wá dágbére bí náà mo ń lọ Kaduna mo wá ṣàdúrà kanjọ́ náà mo ní ẹ̀ẹ́sìn àjìnà bàbá kan mi rí ni mo ní nǹkan dé. ní yàrá pàbí tó kángun lẹ́yìn yẹn ìgbẹ́ni kí bàbá ṣe ń jọ náà yàrá bí lápá bí tó kángun yẹn àbí ìgbà ni kò lọ́dọ̀ ojú ẹni tí ò já ọ. aláyọ̀ ayẹ̀ sánú ìyá káwá rọ̀dà. èmi ń ṣe báyọ̀ fẹ́gẹ̀ nínú ilé chíkíchíkí. fẹ́ẹ̀nẹ́kà. wọ́n máa ṣàṣì àjọlọ kégbà náà kọ́ tí wọ́n tọ́ra gànà àdájí àgbà wọ́n fi wá àtàwọn nù yàrá. ìwọ́n tó kàn kọjá tán pé bàbá ó dàbọ̀. فإنك لا تخفى من الله خافيا. ẹ já sọ yìí náà ni ẹ máa kírun àti kírun èmi ló mú ọ̀pọ̀lọpọ̀ jábọ́. àṣì àkọ́kọ́ tó yẹ ká sá fún iyyaka war-rada. iyyaka war-rada. wọ́n ní kí ni àkọ́kọ́ bàbá mi àlẹ́ ó jìbù gbogbo ẹ̀dá tó bá dọ̀rẹ́ lójú tí wọ́n yàn bìtì yóò parẹ́ kó tó kú ni. jẹ̀mọ́ kí lọ lè ní tọ̀ fi ní gíga ẹlòmíì ẹ̀yin lẹ́ni sọ báyìí pilot bó o lọ ṣe tó tọ́ wá rí pẹ́lòmíì tó tó nǹkan jẹ̀mọ́ ìwò bìtì tó kó bá kìnìún ìwò bìtì kó bá kìnìún ni ebi pa kìnìún jọ náà báyìí gbogbo ayé wá ń sá fún un ẹgbẹ́ kìnìún yí lórí kò wá rí ẹran kópa ló bá rí ọ̀fun bàbá wa national mission ló bá kí ọ̀fun mọ́lẹ̀ báyìí ó lọ́ọ̀ tí ẹ̀ yí omi àbí kí n pa ọ́ ọ̀fun òní máa pa mi òun wúlò fún ọlọ́dà kìnìún lé mi lọ́nà wo ọ̀ tẹ́ ìkan náà ó kàn bínú sọ́nà ni ìwò bìtì olówó ń wò yàn bìtì lónìí bàbá olówó ń wò yàn bìtì sáwà jíyà rí òká tó jọrọ̀ ọ̀dẹ̀ kan bẹ tá àti rúbá ọ̀rọ̀ korí kò wá fún alówó ó ní alọ́pọ̀ ọlọ́pàá tí ó mọ̀ ọ́n bàbá ó ní alọ́pọ̀ ọlọ́pàá àwọn apolówó wọn fẹ́ tà jọ wọn fẹ́ tà mo sì lówó tí mo lè fi rà lọ́wọ́ pé ilé tá àti roko ẹ jí rà gbogbo ẹ̀dẹ̀ máa wò pété wọ̀nà ní kéèyàn pé ọ láago méjì àárọ̀ ó sì pé ọ ẹ sẹ́yìn ọjọ́ ìsúnni ọ ti wọ́n pété ọ ní padà tọrọ jẹ lọ́wọ́ ẹ̀kọ́ tó kù. jẹ̀mọ́ kíláàsì ẹlẹ́jẹ̀ gbà tá a lọ bàbá àníjọ́ kẹ̀nìkan ń bá bàbá sọ̀rọ̀ wọ́n fọ́ gbá wọn láà àwọn àṣẹ àgbáyé tí wọ́n ṣe sẹ́bà ń ràn lẹ́yìn láti mọ̀ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn jábá ìkìbà bàbá ẹ̀jẹ̀ mọ̀ lẹ́yìn sùwárẹ̀ rọ̀ bí kàní tòní ń ràn lẹ́yìn wọ́n fẹ́ kàn láà rahimahullah rahmatan wasa bàbá ló bá sọ fún lẹ́lẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà wọ́n bá dé òbìrìkí kíní nẹ́ẹ̀tì yẹn ó bá mú kìnìún ní bá tún ké ọ̀fun kan jáde ọlọ́rọ̀ mi tún ké lónìí ìgbé wèrè ksk ó bá lọ bá ṣe kò ní ìmọ̀nù yorùbá ní pọ̀pá ẹ̀rù a máa fi wọn ikú owó yẹn tọ́ba ikú owó tí o bá fi dùn kò ní sá fún ọmọ ọ̀tẹ́nu ní ọ̀fun bá ní bàbá ṣé mo lè yọ yín olórí ìrègbè tó bẹ̀rẹ̀ wèrè olódàjẹ́ dúró tì gbàtẹ́bí padà yìí kan oníṣẹ́ yọyín oní ẹ̀yọ́ mi tẹ̀bá yọmí tó ọba lágbára ọ̀fun ní tó sọnù ó bá mú eyín bá fi ń gé net oge ó ní ẹ máa lọ ó kàn nà wọ́n lẹ́ẹ̀kan náà ni oníjọ́ tó wù mí kínkín bí mo ṣe mọ́ nu lónìí ni mo ṣe tó lọ rí látàtà kẹmọ dùn náà. látàtàkìr mandunaka kàlíkùlì shay'in maziyya níjọ́ tọrọ wáyé nu. mú kàyókù ilé tí a ti kà láwà yìí ẹ̀yìn yàwó ní náà ṣé mo lè fún yín ní tí iṣẹ́ ìgbà wọlé ọmọ rẹ tí tó tóbi lọ́ọ̀dẹ̀ mọ́jọ rẹ lójú sọ pé ní ìyálé tọmọ rẹ òyìn gbogbo tí ń da ọ pé ìwọ́kẹ́ ń dá pé àgbáríkà ọmọ rẹ ń dá pé ọwọ́ ẹni tí ó máa lọ ru àmọ́ lólóbìnrin ọmọ ló yọ ọ́ lóko ẹrú mọ̀nàkà àṣà ọ̀pọ̀ ọmọ rẹ ló gbẹ̀lùbọ̀ kalẹ̀ lọ́ fi ń yọ ọ sì wà níyàwó olé
máwọn ẹbí tí wọ́n tún lè bí tí ó ju ọmọ rẹ lọ àbí wọ́n tọkọ rẹ ní láárí oníràgbò fún mọ̀lẹ́bí ó lè tẹ́ jẹ́ tó ẹ mọ́sọ̀dọ̀ lò sí à onínú ọ̀nà ńkọ́. àṣẹ tí ń fàparun kéèyàn owó kókó jọrọ ẹ̀ lójú pé kò sí ipá àfẹ̀mí ta ni wọ́n. bàbá mi sẹ́nà ẹ̀jẹ̀ yọ̀rọ̀ yín lò owó tẹ̀kan tí a lọ pé àwọn fẹlẹ́mu lágbèjì fẹ́ sílé ń jẹun lọ́mọ sí ń kó sákó ẹ̀yìn ọkọ̀ ọjọ́ náà tí ẹkọ̀ má dàgbà lémi sí onífin róbìn lọ́jà nísìn ẹgbàgbé ẹ̀ gbogbo lé títí ìjọ náà ọmọ tálíkà tìrà tó ti dáwó ó wá tó kọ́ ní bó ṣe wù gẹ́gẹ́ pé ń rà lé bàbá yín bí tí bàbá mi ti sọ dẹ́rí mo fẹ́ ra lé náà. ṣé mo lè bọ́ síbi ẹ̀kejì. bàbá mi náà ní sọ bẹ́ẹ̀. My Lord, ọba Sheikh Daud ọlọ́run bá kẹ́ wọn sí ọlọ́run wọlé ayé orí tẹ́tí dùnú ẹdín mẹ́kàmá ọ̀rọ̀ tí yá ànábì sọ tó ní taraktu khaira dọ́tọ́ bẹ́ẹ̀ lọ bọ́lọ̀ ó ní mo fi ọmọ lórí ìrẹ́kalẹ̀ ọ̀lá tó tọ̀ra mo bí ọmọ tó mọ́ ó ní wọ́n kúrò ní wà díkìrì báàkì àmọ́ látàárọ̀ ọmọ ọkọ mi ò ní parí ẹ ti dépò bẹ́ẹ̀ ọmọ náà júwe ẹni tó bí ó kọ bàbá máa sá ara ọmọ náà tó ti ká padà. ayé ìsánà. ẹlẹ́ẹ̀kejì dá mi ló mọ́ ni mo ní kọ́ mọ́ fà parun alahasadu má ṣe kéta o bàbá kéta kéèrò kì í jẹ́ àsùn ṣé ọmọ tí ń jẹ́ kéta dá mi ló kọ́ mọ́ fẹ́ rí tó dá alára ọmọ làkejì ìyẹn sì kọ́ ní ọwá sunujọ́ ṣé kí ìyá rẹ̀ kú ta ni. bàbá wọn nìkan àwọn wo kéèta yìí lónìí kò wá síbi tí ò sí mọ́ ń bẹ láàrin olówó ń bẹ láàrin olòṣì ń bẹ láàrin àfà ń bẹ láàrin ọmọ kéwù àwa ń dààmú káàkiri àwa nísìnyí mọ́ àwọn àfà ní kéèta débi pé pápẹ́lẹ́ tó wà lọ́ọ̀kan wọn ló wúlò wọn ni àkóṣẹ́ ní ó dá aládùúgbò yìí ẹ máa lọ lẹ́kẹ̀ẹ́dógún kéèta nù àfà kọ̀ọ̀kan ibi tá a gúùdù sí kéèta ni ò já bára wa ṣe. bàbá sì fẹ́ kọ́ lówó mi ò pa ọ́ sọ fún pọ̀ ọ̀rá lẹ̀ ìwọ kọ́lé ẹ̀dá pé ìbá sórí ibú kó lówó tó máa bínú gate man rẹ̀ kó fẹ́ kọ́lé tánú yẹ kó kọ̀ fún olówó tó ní kẹta fa wọ́n sì gbàyàwó dírẹ́fà wọn ìwọ ló yẹ kó fómi tó sọ̀rọ̀ ǹjọ́ yìí ìwọ lábẹ́ kí lọ́ọ́ fi bọ̀ bó lọ sí máa dá yàádé náà ẹ wo kẹta àtàrò pín òfò dírẹ́fà náà wà dọ́nà kó lọ́gàá gbogbo ọ̀tọ̀ ẹ̀sìn òun kọ ẹgbẹ́ yín sí tírélà ń pa yín dànù yóò kàn tẹ bírèkì òjijì ní ìfúnpá rẹ̀ sì ti ga tẹ́lẹ̀ yóò kàn já dànù ní látòjú ọlọ́nu ẹ má ṣe kéèta mọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ ìgbà kọ́ àníkèéta àwọn àfáà gidi òsì kọ́ aṣọ àdánwò kọ́ àníkèéta gbogbo àfáà tí máa ń ṣe kéèta olómọ ibi tó yà sí. èmi lọ jẹ yó gbogbo àfa àgbàgbà jọ̀hún tí wọ́n bá ń sinmi lọ ilé ọkọ àfa àti ńlọgbà mi wọn ni wọ́n pè kó aṣọwáṣí nísìnyí rán ni wọ́n lọ mú àfa àti ńlọgbà mi jẹ pé wá yẹ mi sí àfa àmọ́ lónìí. tí mo lè wí kẹta o oníkálukú má mi kàn àṣìṣe ìbẹ̀rẹ̀ wá sí. إياك وعبدا وانتم واسقون الإنابة واسع الإنابة الرجوع من الكل إلى من لا الكل تم واسع غانو فإنك لا تخفى من الله خافيا سمعتوا لوي مين أشوح ẹ̀gbọ́n kéèyàn ó ní wọ̀ra ìwọ̀ra kọ́ ọ̀fẹ́ kó dáa fẹ́ lómi bàbá ẹ kọjá gbàtí bàbá wa kékeré ní kéde ní 5 bàbá wa sálámà pé sí ò sí nǹkan àbò tí kú lọ́fà ni wọ́n ń ṣàdúrà wọn ló ń wọ̀nà bàbá kódà ń jọ́tẹ́ bá náà lọ́jọ́ àkíyàmá àfa àgbà ó dúró báyìí bàbá ó dúró báyìí ìwọ náà ó dúró tìyàn báyìí ẹ wọ àdúrà tó kọjá káfowó rà
lẹ́nu ẹni tó ní nǹkan sáwọn àtàwọn ṣe lébìrà nílé wọn wọ́n mọ kí lébìrà ní àwa sìngbà ní èmi la jẹ́ ẹ̀yà láì mórí ọmọ kéwú bàbá 109 ló kúnlẹ̀ lẹ́yìn kẹfẹ́ kọjá láì lájà àgbà kẹsẹ̀ sí ìtì ọ̀gọ̀bà ìta lórí ọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ sakọ àjọ ìdẹ̀ tí wọ́n bírú rẹ bàbá pòfẹ́sọ̀ níye dókítà níye wọn nu pòfẹ́sọ̀ láti Amẹ́ríkà nù ọmọ alájí àgbà pòfẹ́sọ̀ ní Amẹ́ríkà tó ní hospital tó tóbi jù ní US obìnrin kò lọ́sọmọdé gbàgbà lọ́wọ́ ọkùnrin ọmọ sọ́kùsọ̀ fún yìí ọmọ pòfẹ́sọ̀ lóbìn tọkùnrin kó fáìlì tẹ̀lé kí wá sí Nàìjíríà tẹ́tí gba Toronto. bẹ́ẹ̀ bá sí èrè ajá ní àfáà tójú ń pọ́n wọn èmi lágbèé ọbí tí wọ́n ti yarú rẹ mẹ́gbẹ̀ẹ́ ẹ̀ dá mi lónìí dókítà níye dókítà ẹnjìníà níye ọ̀ní nígbà tí kọmíṣánná wọn lẹ ti jẹ́ láì dẹ̀ kì í ṣègbà tí a kẹ́ máa fún yẹn lásán mẹ́rin tí wọ́n fi fún yẹn jọ náà lọ́hùn ní ẹ ti jẹ́ gbogbo nǹkan ní ẹ jẹ́ lọ Sókótó lọ pọfẹsọ kéèké lọ káàkiri ayé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà jẹ̀mọ́ omi ilé àfáàrẹ̀ bá jẹ́ òkun máa dá síbi ìtì ẹ̀ sí níjọ́ tó bá ru ilé rẹ̀ ní òyàgbà èmi dá síbi sínú àlàjì àgbà tí mo bá ju òkun lọ bàbá sí é mọ́ o nínú àwọn ìmáàmù tọ́lọ̀ ń dá sí Nàìjíríà bàbá sí é mọ́ ó kò ní mọ́mọ́ fàjòkún bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́. ẹgbà bí ẹ á sì kí bẹ́ẹ̀ bá. gbogbo tí wọ́n wí náà àlùbáríkà láti àgbà ni. ẹ má ṣe kéé tafa ẹ jẹ́ ayọ́nu síra wa ká gbà fúnra wa pé gbogbo ohun tá à ń ṣe iṣẹ́ Ọlọ́run ni á. títí máa ń fa òjàmọ́ àlìsáà kéèyàn máa ṣàbúrú fúnra ẹni tí a máa ti ń jẹ́ aburú ẹjẹ́ ṣàbúrú tó wà láyé lónìí. ká pẹ́ǹtì yẹn lọ́dà tí ì ṣe tiẹ̀ kó sì mọ́ bọ̀m̀bẹ̀ tí ó fi kú. my lord ká kún yẹn ní ọ̀dà yóò wá wẹ̀ kò ní mọ́mọ́ tí ó fi kú láyé rẹ̀ aburú ni jẹ̀mọ́ ẹ má jà á débẹ̀ ẹ jẹ́ ń gẹ́yìn mọ́ torí àsìkò الإنابة. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. gbogbo yín mẹ́sẹ̀jì alájí àgbà gbogbo yín ẹ padà ẹ padà ẹ̀yin àfà èyí tẹ́ ẹ jẹ̀gbẹ́ ń tó kí lẹ tí ìpinnu ọkọ̀ Ọlọ́run kẹ́tùtù lọ máa sùn níbo jì òkú Ọlọ́run jẹ́ ńlá lùbáríkà o kì má gẹ̀rí èèyàn kí n tó rówó náà ṣé wù ká máa lílà lùbáríkà ògórí èèyàn tó fi rówó náà. Ọlọ́run jẹ́ lálùbáríkà kí má gẹ̀rí èèyàn kí n tó rówó náà ṣé wù ká máa lílà lùbáríkà ògórí èèyàn tó fi rówó náà. Ọlọ́run jẹ́ lálùbáríkà kí má jẹ́rìn èèyàn kí n tó ráyé gbé ṣé wà á dá máa lálùbáríkà òjẹ̀rìn èèyàn tó fi ráyé gbé. Ọlọ́run jẹ́ lálùbáríkà kí má jẹ́rìn èèyàn kí n tó ráyé gbé ṣé wà á dá máa lálùbáríkà òjẹ̀rìn èèyàn tó fi ráyé gbé. Ọlọ́run jẹ́ lálùbáríkà kí má gbajú ẹ̀ kí n tó rówó náà babalágbá àjí lálùbáríkà ògbájú ẹ̀ tó fi rówó náà. Ọlọ́run jẹ́ lálùbáríkà kí má ṣe gbájú ẹ̀ kí n tó rówó náà babalágbá àjí lálùbáríkà ògbájú èèyàn tó fi rówó náà. ó lẹ́gbọ́n nísìnyí
ó burúkú jù nǹkan ọmọ kọ́kọ́ àbá síwé pátákó ní ọlọ́pàá wọn ò ní wáàsí rẹ́lẹ̀ wọn ò ló sì wáàsí ọtí wọn ní kí ló dé nígbà tí wọ́n mú wọn bá tí ń bó kú ló pọ̀ òkú tí ò sí ń pa àlá rẹ̀ mọ́ ara òrìn ọ́ èmi nà ń lé tó bá jẹ̀mọ́ tọ́pẹ́lẹ́lọ́ ẹ̀jẹ̀ àgbà ní kọ́lọ́fín ni ikú ní alimọ́ọ̀tù yá ṣubú àtàrà kan tí a bá rí nǹkan mọ́lẹ̀ nù àgbà léèké ní ilé kí ò ní kákúfà yá ẹ tó mojú rẹ ló ti lọ nǹkan náà ti fò lọ. ẹ tẹ̀lé mi bàbá mi kábí ní bàbá ní má jẹ́ àgbọ́ ni ẹ sọ ọmọ tó lè mojú tí bàbá ń lò. gbogbo bàbá wa tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ lónìí ibi tí wọ́n jòkó ni bàbá sọ fàyè gba àwọn ọmọ ọlọ́mọ gan ju tí ẹ bí lọ wọ́n jòkó ni àwọn ọmọ wọlé àmọ́ jáde kápẹ́ ní jọ́nà wọ́n ní kìnnì kan tẹ́ ń tọ̀ nǹkan lé ta ló mojú rẹ̀ tẹ́yìn bá ń sí èrè lónìí tẹ́lẹ̀ ní yàrá ìwọ̀. al-inaba ar-ruju' min al-kulli idha man lahu al-kullu. sókè ọ̀rọ̀ mi nù ẹ jẹ́ àpadà ọtí náà gbẹ wò nísìn ọjà fẹ́ fa ọya dúdú nínú ìjẹkújẹ láti kékeré nísìn gbogbo nǹkan rẹ ti bàjẹ́ ọkàn rẹ ti rà ìfún ti lọ gbogbo ọtí mọ tí ó pa ọtí ní agbọjọ ẹ̀dọ̀ rẹ ti wú. kí ni nira ọtí ṣòfò tí ọba lò ṣẹ́jú mẹ́ta ló tẹkùtọ ọlọfẹ lọtọ ọlọdà ogun jẹnu tiẹ̀ ti yíwọ́ láti kékeré wọ́n ti bàbá àwọn fojú sunkún rẹ̀ torí ọtí ní àárẹ̀ tí ó pa ọ́ níbi ìlòkulò níbi ìjẹkújẹ ẹ padà sọ́dọ̀ Ọlọ́run bàbá alájẹ gba dún ní má lọ Ọlọ́run dún ní má wọn náà kúnlé àkúnlákà. ìlànà ìfọ́sùkú wẹ̀dà máa bẹ̀rẹ̀. fọ́síkù dáhùn lọ́lọ́ba kẹ́wọ́n sí tààrà. sàmáàlì mú yé. tòlàwù máa ń sàkà. dáìlì kúlà wà ní. bí tásítárì. takúrò ní. àná wàkúrò ní hazan. dáìlì kúlà. dáìlì kúlà. gbogbo ń tọ́ gbé kọ́lé lọ́jà dànù. odò tí a ní kọ́ lọ wẹ̀ ọ̀bẹ̀rù kí ọ̀nìyàn má pa ọ jẹ ẹ̀dá kan fún yẹn ní nǹkan àwọn ni kò láàrin omi níbi tí ó ti kú ọrùn rẹ̀ nìkan lẹ́yìn orúgbó bọ̀ àsọ̀nì ebi ń pa ti ń bẹ lọ́hùn kí ọlọ́run jẹ́ rí yẹn jẹ ọlọ́run wa fún rẹ lọ́lọ́ bí tí ó ti pa ọ. bàbá èèyàn ṣe fẹ́ máa lọ sẹ́kẹ́ni kó gun kí lọ kó wá ní òhùn kó wá díjú ejò tí ń sun orí igi ńkọ́ wọn ni kó kórìí ibodò kò gbọdọ̀ mí tí ìparí tí ó lò ẹ sẹ́yìn gbọ́tà àlàjì àgbà báwọn ẹ fẹ́ gbẹ́sẹ̀ méjì kẹpàrà wájú ẹ̀yìn lẹ́ẹ̀fì lélẹ̀. dáìlì kúlà. my lord ní kí ni ẹ jogún jẹ́bi dàbá ẹ̀ wọ́n wá ìmọ̀ ni àwọn ọ̀dọ́ wò dá bàbá Sàlátì ní ìmọ̀lẹ̀ kàlífà. àlùfà Sàlátì ní ìmọ̀lẹ̀ kàlífà. àlùfà Sàlátì. àlùfà Sàlátì. ṣe ìfànà. kàlífà. àlùfà Sàlátì. olórí yàmínà. máa ṣìmọ̀lá. máa mi sínú ṣe. àlùfà Sàlátì. نعم الخليفة ألفا صلاتي ذو يمينا ثم شمالا ما مثل الشيخ عند صلاتي. jẹ́mọ́ kí lè fi ṣe o òun ṣàbòsí o òun ṣe kéétà nù ẹlòmíràn ní akí àfáà tó wọlé ìkànnì ọ àfáà wọn ló wá wọlé alábòsí ni ọsọ ọmọkùn rẹ sọ ọmọ tí wọn máa ṣe níra wọn gbà tó máa bẹ̀rẹ̀ àbòsí àtọgbà àfáà tó wà lórí ìjòkó yìí lọ́nà pa ọ̀fẹ́ kí àwọn tó yẹ kọ́ kí ni. dáìlì kúlà. mùnáfìkì ni ọ. wà á ní fìhí tásítárì. abẹ́ mi wò bàjẹ́ àbá oní kánṣẹ́ kẹ́ẹ̀kan gba máìkì ní ìsìnkú kí o gba àfáà ẹgbà máìkì lọ́wọ́ rẹ̀ ó mọ àwọn tó jẹ́ orí tó yẹ kó kí mùnáfìkì ni ọ̀rọ̀ tí ń bá bọ̀ náà dáìlì kúlà. gbogbo nǹkan ní ẹ fílẹ̀ o gbogbo táwọn wèrè lọ dànù àfáà ti lọ kó wálé o gbogbo tẹ wá lò náà ta ló rí bí Àlàjí àgbà ta ló bí Sheikh Adam bàbá alágbà jí ńkọ́ ṣe rí bí àfáà Sàlátì ẹ rí bí àgbárígidì ọmọ
gbogbo tí ń dákọ̀ yìí inú ilé ọlọ́run ti sọ ọlọ́run ti sàmì ni. wà á ní síbi yìí. bàbá wa ṣẹlẹ̀ mi ṣẹlẹ̀ lọ́mọ bọ́lọ̀ nẹ́jú tásítàrí kọ́lé bá a ní sinmi. Fàkúndù ni àná ọ́n. bàbá alájọ ọ̀gá bọ́lọ̀ nẹ́jú fá gbogbo nǹkan wọ́n sì di àṣẹ. ẹ̀pìdẹ́bà tí wà lájí àgbà njọ́ kan bá wà ní ọkọ̀ báyìí ọ̀sìn báyìí ló ń kásẹ̀ ilẹ̀ àwọn látọjú oorun afẹ́ kan kòtò níbẹ̀ ẹni tó ń sùn orí nàìjẹ́ tí wọ́n kọ̀ lọ. wọ́n tún rìn ìjọ kan mọ́tò bá yà bàrà ló bá bọ́ sórí bíríìjì ẹsẹ̀ méjì níbì nínú odò ẹsẹ̀ méjì níta mọ́tò wà lófin fúnfún àwọn bá bọ́lẹ̀ wọ́n bá ti ọkọ̀ wọ́n ti kò lọ bàbá ní a ní kó dúró ni àti ìní kó máa lọ ó dáa kú òun bẹ́ẹ̀ ìgbàna tó rí ọkọ̀ tí kú òun bẹ́ẹ̀ ṣé o fi nǹkan bá nu ẹ̀yin àfẹ́ ìníwò ẹni microphone. dáìlì kúlà wà ànẹ́s bìhí tẹ́sítẹ́rì. jama ẹjẹ́ lomi ò lọ mẹ́ka ẹ wá wọlé rẹ ẹlẹ́fẹ́ bá tún lè ṣe ẹ kàn tẹ́ fi hàn fúnra yín lẹ́jú bẹ́ẹ̀ horo. Fakúrúni àná jama hazan. ẹjẹ́ padà mínàlì kúlì ìlàmánlá oníkúlù milord ẹ padà sọ́dọ̀ ọba tó ní gbogbo nǹkan olóníyì innal izzata lillahi jami'a olóníyì olólówó olónímọ̀ olóní karama olóní gíga kílẹ̀tẹ̀ ẹ̀ lọ bọ́lá tó ní kókó lé lọ́wọ́. àtúwárí àgbákò tó kún ayé lónìí àáfàá tí ò bá ti lọ júbà lọ́dọ̀ ẹ lẹ́bọ kò gbà pé sí àáfàá àwọn ti pé wọ́n tún wá ṣẹfà fún yín nígbà tẹ ní kùránì tán ìgbà náà wà lọ baptize yín wọ́n tún lọ fomi sí yín láà ọ̀ní kùránì láà wọ́n tún wá gbà pé nìkan tó ní tó tí ẹ̀gbọ́ gbogbo ẹ̀dá tó wà fi lè fojú kéré kùránì hakọ́ra mọ́ azọ́mọ́ Allah ó fojú kéré tọ́nà ń gbé tóbi ni bàbá oníkan ní máa sá wọ́n níbi tó ń kọ́ lọ́n gidi wà ó kọ́ lọ́n tààrà àfọwùn záàtì mẹ́ èmi ò lọ bẹ̀rẹ̀ tó dáwọn àwọn tó mọ̀ nǹkan kún bí tọ́wọ́ fi pè ọlọ́run tó sì máa jẹ́ bàbá adájọ́ àgbà ní lọ́wọ́ tí a bá ṣe kúrò aláwọ̀ fún yàn tó bá tún á dúró bàbá òní máa lọ sọ́ọ̀ lè jẹ yín ń tán ni ó lè jẹ yín ẹyọ kan náà wọ́n ké fún ọ ọba àmọ́ pàrọ̀ àrùn mọ́kọ́ wọn jẹ rí mọ́lẹ̀ wọ́n lẹ́yọ kan náà tó ò lè jẹ́ tán ìmọ̀nì rẹ ni ò gbàgbọ́ èmi náà wà lò tó jẹ́ mẹ́rin tí kìíní òfin agúrégé lára wa wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀ tó yẹ ká alìnẹ́bà ẹ̀gbọ́ wọ́n ti ń jẹ́ ìnẹ́bà tìlì ilahiyya ksk tẹ́jọ tí ìnẹ́bà tó ṣe pé àáfìwọ̀nú ọlọ́yẹ̀yẹ́ máa lọ lọ́kọ́ tó bọ̀ yìí justice arun. ìlàlá ìfàsíkọ́ wàdà máa tẹ̀rẹ̀. فما لمريد دونه ما سكن دعي كل وأنس به تسترح فكل أنا وكون هذا وإذا الشدائد أقبلت بجيوشها والدهر من بعد المسارة أوجعك لا تجد شيئا من أخي أو صاحبي أرأيت ظلك في الظلام مشى معك فارفع يديك إلى السماء ففوقها ربه إذا ناديته ما ضيعك. My Lord, ó yẹ kó o tiẹ̀ bí èmi pé kí ló dé tí mo fi wá sí máàdì wá kéwù tí mo fi wá lé àlàjì àgbà kí ló dé bàbá dáàdì mi lọ ní 1987 ìmáàmù tó bí bàbá tèmi ẹ̀gbọ́n March 22 1987 àmọ́ kí March ó tó dé ni mo ti lálàjì àgbà bàbá wá sí àdúgbò wa gbọ́ gbà mí gbọ́ Ọlọ́run gbà mí gbọ́ torí gbogbo nǹkan lọ́mọ ọ̀dẹ́jà fá ọmọ tí ó jáyé rẹ̀ ó là mọ́ gbogbo nǹkan náà fún ọ̀dẹ́jà orí rẹ̀ wá burú yẹnyẹn máa dẹ́jà lọ kó máa dá abẹ́ni tí ó máa dá bọ́
wọn náà tó bá dá fún gbogbo èèyàn ta ní ọmọ sí ládàá dáká wọn náà wàhálà tó bá ọkẹ Maserati à ń pè ní ilé kan nílé asán lóde bàálẹ̀ wa ibẹ̀ ni bàbá tí wọ́n ṣe program èmi náà wọ́n ṣe kúrúkúrú wọ́n á déwájú bàbá kí ló ní tó ń dààmú bó ni mo fẹ́ rí bí yín bí ni mo fẹ́ mọ̀ sí wáàsí àbàdí yánu rẹ kọ́kọ́ la rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani yafqahu ibẹ̀ náà ti ju ahọ́n mi lẹ̀ mo bá jí mo bá gòkè lọ́sọ̀rọ̀ dáadùá njọ́ nítorí ọba yẹn njọ́ tí wọ́n ṣe Maserati Maserati tí wọ́n láwọn ní báyìí tí wọ́n ṣe báyìí tí wọ́n rẹ́rìn yẹn ń ló wà ní nípa lọ bàbá tìmí wọ́n ní aláàjì mo fẹ́ kí lọ́dọ̀ bàbá yìí bàbá ni ó dàbà náà torí nílé wa wọ́n ìjà lọ kéwú níta orí mi ló ti yí padà àwọn tó bí aná máa kọ́ àníkéwú sì gbọ́dọ̀ kéwú nígboro Ọ̀fà ẹ̀kẹ́ tí mo sọ yìí yìí kéwú nígboro Ọ̀fà lágbóni bàbá tèmi láàfà lọ́fà àwọn ní kí ló dé adédèpọ̀ lè mọ́mù àfàwọ́ kápá wa. Bàbá tó bí àwọn ṣe lè wọ̀ ni. ربنا إذا ناجيته ما ضيعك. Kò ṣẹlẹ̀ rí mo sọ fún yín. Bàbá ni mo ń kọ́ àníkéwù bàbá tó bí a. Sọ fẹ́ kí mo ní lọ bẹ bàbá wa lọ bá bàbá àbùnà tí bàdé kílé kún. Wọ́n tó tọ̀ bó ṣe yẹ kí wọ́n tọ̀ ọmọ wọn náà nì ọmọ yín lọ kí lọ́dọ̀ Aláàjì àgbà. Mo múra lọ́wọ́ bàbá kú Aláàjì láàrin yí padà tó sọ náà láàmú lọ tí wọ́n wá tó wá yà mí lẹ́nu àwọn ọmọ mi débì bàbá wa àgbà bàbá Khalifa Jẹta ibi ni wọ́n ń gbé lápá bí tó bàbá tí wá jáde ibẹ̀ náà wá fi á sí kí àbò fi dé bàbá sọ́dọ̀ àwọn mẹ́ẹ̀ ẹnu máa dàlà gòkè kánà wọ́n ti rí mi ẹ mọ́ sọ̀sọ̀ kú sọ kí ni wọ́n pọ̀ sí mi láàánú. إلى السماء ففوقها ربنا إذا ناديته ما ضيعك. n tó sèmi jọmọ inú ilé yìí pọ̀ bọ́ọ̀lì nǹkan kó nílé tára tí ì ṣe tó le. ارفع يديك. àwọn ní nǹkan mẹ́rin jẹ̀mọ́ tí wọ́n sọ yìí ká ṣàdúrà bóòlù ọ̀sẹ̀ gbádùn Ọlọ́run my lord àwọn ní àkọ́kọ́ ń bẹ̀ mahabbatuhu. Allah. Gbogbo tí ó bá ná lọ fẹ́ràn Ọlọ́run má fẹjọ́ rẹ sùn ká mọ́ tẹ́kù ṣàkóà ilé tó ń lọgun Ọlọ́run ẹgbẹ́ mi ti kọ́lé òun kọ́ n tó fún ọ tí ò fẹ́ lómi nǹkan. Allah la tashkuranna bigayri rabbika shiddatan. ó ní Salati nù alímọ̀ wà gẹ́rù láyà àlàmù ṣàkáwọ́tà yóò ní ìbàdí كأنما تذكر رحيما إلى الذي لا يرحم. ti dá mi lóhùn mọ́. لا تشكرن. ẹlòmíì wà níbi níìsì iye ọkọ̀ tá a kó wá ní rò oore tó hàn ló ń sọ ohun ọmọ tí kálukú agbádá lé ẹlòmíì gbàgbẹ́rẹ́ wákàtí níbí ọkọ̀ rẹ̀ lọ́wọ́ tó lọ́wọ́ fi àdánwò rẹ̀ kàn ọ́kù ni. My lord àwọn èèyàn ṣe mistake tó kọ àbá oore tó hàn náà wò ìwọ́tọ̀ lálàáfíà ẹlòmíì bẹ́ẹ̀ wọ́n ní fi ń tọ̀ bẹ́ẹ̀ bá dì mọ́ kóró kìíní tọ̀ yóò fọmọ yín lára ni owó ní fi ń tọ̀ owó wọn ní yẹsà etí sanwó tọ̀sẹ̀ tó lọ aláàmú àsápọ̀ nítọ̀ tí wọ́n jí náà tọ̀ da ẹnu olùsìkọ́ rẹ̀ báyìí tọ̀ tó kó bẹ́ẹ̀lì. وغيره لا يعلم. Bàbá kí ló dé tá ń dààmú mo ti sá fún yín pé Aláàjì Àgbà ni mo tàbí àwọn lọ́nà tèmi ń tọ̀ mo tiẹ̀ sọ pa má polo ẹnì pa fún mi Aláàjì Àgbà ti tó mi kí ló fẹ́ sọ tó fi wá yí ọpọlọ mi padà níbi tó yé mi tèmi máa ṣe ràrá èmi tí mo jí sọ́dọ̀ Aláàjì Àgbà ẹja fẹ́ràn Ọlọ́run o bàbá mi ẹ̀yin lẹ bí èmi ẹni bá lẹ́yìn lẹ́kẹ́ mi kó jáde kájọ mú nǹkan títí káwọn ẹni tẹ́ wo bọ̀ lọ́rùn ẹ̀
bẹ́ẹ̀ ni wọ́n mi jẹ́ ti kápá mi ni wọ́n ti sọ mí dápò káàkiri nínú ilé àyìn náà lẹ́sìn wọlé o èmi ò mọ̀. múrísì. njọ́ ní tí bàbá sọ mí dá bàbá ní gbogbo yìí ó jáde ni bàbá nífà jẹta máa sọ fún mi pé bàbá sì ní á jáde àkúmọ̀ ń tẹ́ ẹjọ́ sọ ìwọ lọ ní bàbá rẹ̀ àmọ́ ń tẹ́ kúkú papọ̀ ìmìlẹ̀ ń bá ká ẹ̀ wá fẹ́ràn ọlọ́run mọ́ ọ̀ fẹ́ràn ọlọ́run ọwọ́ lọ jí àrè ọwọ́ ronú àkàlọ́kọ̀ rúlé ìwọ máa burú tẹ̀mí sunú rẹ̀ orí rẹ̀ ò pé ọwọ́ ń sí èrè ilé ló fàyè báyìí wọ́n kọ́ lómi bẹ́ẹ̀ tí wọ́n sunú dùnú náà dùn ní tọ́lá ọdún ayé bẹ́ẹ̀ kọ́ náà ń kọ́lé fún ọ kó ìbànújẹ́ kó fún ọ. ṣé kí n sọ kéjì àbí sinmi ẹnu mi ń lọ má mi kàn bí ẹni tẹ́ ń lé káàkiri inú gbó. لكي ربك شدة bàbá mi ṣe náà gbà àáfà gbogbo wa العليم àáfà gbogbo wa lọ. لا يعلم tí ẹ bẹ jẹ́ àáfà àgbà ní bàbá ọ̀nà jẹ́ àgbà tó àgbàlá àáfà àgbà nǹkan sí ọ. الله èmi gbà fún yín o bàbá ni ẹ pé kẹ́ máa jẹ́ àáfà àgbà. àwọn sọ ọjọ́ tí wọ́n lè ké làwọn ajáde ìgbà náà nǹkan aláyè òye ọ. èmi làwọn pìtàn orí ibú ṣe ẹ tí ò bá dáa fún àmọ́ pìtàn ni àwọn pìtàn ọjọ́ orí ibú táyé rẹ ti ń bàjẹ́ bọ̀ ọwọ́ lọ ti gbé 60 years lórí pọ́n tó ń gbàwìn àgbàdo ọ̀ya pẹ̀lẹ́ lọ́mọ ọdún mẹ́wàá kankan mẹ́wàá kórìí rẹ ti burú ti bẹ́ẹ̀. وإذا شكوت إلى العباد كأنما تشكو الرحيم إلى الذي لا يرحم. ẹlẹ́ẹ̀kejì نعم. ẹ̀gbọ́ mahabbatuhu ẹ̀gbọ́ àkọ́kọ́ nu wẹ̀kùnúhù lahu ẹjẹ́ wa tẹ̀ fọlọ́ ẹ má jàgbéra wa ní nǹkan mọ́ àyàn pèrè wa ní nǹkan bàbá a sì jẹ́ ń pa bàbá mi ní ìjọ tí mo dé ní medical trip bá a ṣe tó ìjẹ̀mọ́ bọ́lọ̀ bá mú yàn tán àwọn tó ránṣẹ́ ní ọmọ wo òwò rẹ wọ́n gba aṣọ lákò aláàkìbà wọ́n gba aṣọ lákò lára rẹ ọkọ ní imam ọkọ ní sheikh ọ di mr tó bá yà wọ́n gba mr kó ẹ má yí padà o bẹ́ẹ̀ bá yí ara ẹ lọ nìyẹn o ọ wà dúró bí kí báyìí ẹgbẹ́ sí ọ̀tún ẹgbẹ́ tó sì ẹ dorí kodò ọlọ́run ti àrẹ́ sí ẹgbà náà lọ. إذا شكوت إلى العباد كأنما. láì tó ṣe pé tó bá ní kọ́ ló bá ṣe tó ọ sì kú dànù. wọn máa fi ọkọ sẹ wọn máa fi eléyìí ó dé yóò kẹ kọrọ sínú kiri rẹ báyìí yóò sì kún ọ ní tí ó gun ọkọ lọnu ọmọ ẹgbẹ́ tó kọ ndẹmọ ẹ wọn ní kó tó lọ rògùn mi ẹjẹ mẹ́tọ̀ ọ̀rọ̀ àpadà sí ibú ẹ lọ bí ẹni títí ẹ bàjẹ́ ní kó tó dáa yóò ṣàlàyé ayé fún yín ẹ mẹ́tọ̀ ọ̀rọ̀ àrẹ fa òní ọ̀rẹ́ mi ọjọ́ sinmi ẹnu ẹ bó bá yẹ rẹ ọ sì àgbákò ẹ máa ṣe àárẹ fẹ́ sì kéré rìn ẹ máa ṣe dága kí ni jẹ́ dága lójú àárẹ tààrà owó tẹ́sí ní kọ̀kọ́ pa ọ́ lórí pé wọ́n aṣọ wọ́n ti fẹ́ lu ọ̀pá wọ́n mọ̀ sí ọ ní àbá ni iṣẹ́ òsì yọ. ẹnjìníà rẹ́jísírà kíkálukú lọ tẹríba fọlọ́run kọ́lọ́run tó tẹ àbátúláṣì àwọn ọjọ́ kan méjì gbọdọ̀ rántí láyé mi nígbà tí mo rìnrìn àjò tí mo rìn lọ yẹn tí n bá rántí rẹ báyìí mọ̀ pé ayé ò ṣe jẹun pa yóò sì sú mi lójú ẹsẹ̀ èmi ní ń jọ̀wọ́ èmi ní ń jẹ́ ìmọ̀ èmi ní ń jọba ibi tí wọ́n ti hàn kìí bí ẹran kò dáa fẹ́ni tó ní ìgbéraga ayé rẹ burú nǹkan sí ọ rí kí wọ́n useless ẹ̀ kan bá tiẹ̀ jẹ́ sórí bẹ́ẹ̀dì kọ́kọ́ wọ́n kọ̀ dẹ́mu ẹ pé wọ́n ọkù ni. وإذا شكوت إلى العباد كأنما تشكو الرحيم wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n pẹ́ẹ́lẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ ni. jẹ̀mọ́ àti mọ̀lẹ́wí kẹta dábì lónìí alájí àgbà ìkẹta wọ́n ìkìbálù àlẹ́ yìí ọlọ́run yẹn wá kọjú sí رأيت ربي بعين قلبي فقلت شتى أنت حياتي وسرب قلبي بحيث أين كنت أنت kí ló tẹ̀ kọjú sọ́lọ́ mọ́ alájẹ́ kan fún alókọ́ ọlọ́run tá a máa fà kò tí ọlọ́run àfi tó ti lọ rú odó ìmáàmù àdúgbò
tó wá lọ ọ̀dọ̀ ẹni tí ò tó wọn ẹrù odó ni o àmọ́ kíní kan mọ ẹnà ẹ gbọ́dọ̀ ké o bẹ́ẹ̀ bá ké iṣẹ́ bàjẹ́ àwọn àlọ ọmọ kan wá kún ní búlù bí àlejànú wọn ń fọ ní etí láàyè wọn sì láti ayé rẹ mà ta. wàá fàdáyé wàsí ìfàdáyé ìjàdítù àrùntà. jàmáà ẹja dojúkọ Ọlọ́run gbogbo tá a gbọ́kànlé ní òtán kúlù àná gbogbo tá a bá ní ìdààmú bàbá ẹgbọ́n tó ké fún wa bó ṣe kélé ẹ̀kọ́ rí mi sì ń gbọ̀n. fakulu ní àná wàkúlù ní hasan. lẹ́yìn Ọlọ́run kò sí tọ́lẹ̀ ní tí ò ní dààmú rẹ̀ yóò gbẹ̀jẹ́ yóò gba ẹ̀jẹ̀ àmọ́ tó dùn wọn jù ní ó gbà. ẹ wá náà bí máa kú lọ́yìn dẹ̀ mí ẹ bá blame ẹnì kankan ẹ tó kọ́lé rẹ gẹ́gẹ́ kí ló fi ṣèdúró ìyàwó ẹlòmíì rà lábẹ́ sẹ́mi tó kọ́lé fi gorí ẹ̀ tí fi ń yọ̀dín lójú ara òun ẹ̀ ké fún àwọn ayébìnrin tẹ́fẹ́ lo fóònù olówó ńlá wọ́n fi ayé wọn kì í wọ́n tí yàrá ń tàgbàdo tó ń lo fóònù 7 million kí yàrá ju wọn sí ọkọ̀ lè jèrè rẹ mọ́ àtẹ̀yìn ìyá náà tẹ̀gbọ́n ń jẹ ọmọ ní iṣẹ́ wo ló ní lọ ọmọ ND1 tó ra àgbo ọdún wálé fún ọ iṣẹ́ òní wọ ìyá rẹ̀ ń ṣe tó ń jójà gírí yòdò wọ́n fẹ́ já lẹ́nu ọkọ̀ nísìn fún ààrẹ tí ò gbóògùn ẹ̀yin obìnrin náà bá wí láàrin ẹ̀fẹ́ máa jẹ́ kíákíá mo jẹ́rìí ẹ̀ tẹ́tọ́ ti wọ skul ń sanwó rí àbí ọ̀dà náà ó ti jẹ sàárì kó mọ̀ gbàgbé tí èkú ló kù. fakulu ní àná ìparí ọ̀rọ̀ anáhùn dákẹ́ báwọn ó dákẹ́ kan sí. fakulu ní hasan. gbogbo tó bá dìmọ́ tí bá sọ lọ́run ìbànújẹ́ rẹ ni ó pa ọ́. jẹ̀mọ́ níbi táwọn mi wá ayé dé ẹjọ́ sọ kíní kan fún yín oorun ò gbọ́dọ̀ bá níta èèwọ̀ rẹ̀ ló kó sùn ta kódà kò lọ mẹ́kàdò ni ó sì lówó rẹ̀ ṣé wàá sọ níbo ni máa ń sùn ó ti bẹ́ sàárẹ̀ sínú yàrá rẹ̀ ibẹ̀ ni máa ń sùn níjọ́ tó bá sọ ní bẹ́ẹ̀ ni yóò kú láyé ẹ̀yin ọ̀dọ́ kílẹ̀ ń wá ká ẹ̀kẹ́ gbọ́jọ́ ẹ̀kẹ́ kú dànù tó bá lọ ọ̀dálẹ̀ tí ó dọ̀ bá wọn yóò kẹ́gun ọ̀kadà ni ó sì aago méjìlá òru ó gbọ́dọ̀ sùn ọ́nù kínní kí wàá ló wá kọ́ náà jàmá kí ló kọ́ èmi ló kọ́ jàmá tó ju tẹgbẹ́ lọ kí ló ní àtúbọ̀tán rẹ ti bàjẹ́ ayé rẹ ti rọrùn máa lọ́wọ́ ìparí ọ̀rọ̀ wọ̀lẹ̀ ẹ̀rọ́ọ̀dù amọ̀síwáàrù gbogbo tí ìbá sọ náà ẹkú mẹ́ gbogbo tí ìbá ti sọ náà ẹ mọ́tò kó tí yóò yọwọ́ bàbá ẹ̀yin tẹ́ bí mi lẹ́wà lórí ìjòkó yìí ọdún mẹ́ta tó wá di August lókè ọdún mẹ́ta tó lọ mìmí wò tí n bá ní mẹ́jì àgbọ́ ni gbogbo ọdún tó mi fún wa bí tí mo wà yẹn tẹ́ ń wò mí lójú wò mí ni mo sásìrì òní tú yàá n ta kanu lè rántí mí nì ọlọ́ọ̀ni máa lọ dé nfọ́ ọmọ wọ́n tó léṣe wọ́n wọlé ọmọ kéèké wọ́n wọ yàrá wọn jáde kí lẹ́yìn ń bá ká ẹ̀sìn láàfáàní ìyẹn ṣe wé tíra ara sọ pupa òwú pupa kí ló fi ṣe kí ló bí pupa nínú àṣírí kí ló bí wọn dá mọ ẹ̀yìn ẹgbẹ́ mi ní bá sọ̀rọ̀ tẹ́ ń sáré ká kápẹ́lẹ́ agbẹ́ machine ti ń tẹ̀sí yẹn wá ní àwọn ọ̀fẹ́ lómi níbi ní tẹ́ ti jẹ́ síkùn yín pẹ́lẹ́pẹ́lẹ́ wọn. ìparí ọ̀rọ̀ nu bàbá wọn tẹ́ ní sọ́nù ọ̀dọ̀ bàbá ṣe dáhùn bàbá àdájẹ́ wọn tẹ́ ní sọ́nù kó mi nǹkan tí ì sọ lọ́run kí náà fáwọn wákà bàbá gbogbo nǹkan kí kẹlẹ́ wọn lò nísìn wọ́n tún gbé kàdé wọn kẹfà lè lálàáfíà kẹ́ máa dirọ́ mọ́nu ìfúnyín rẹ̀ èyí ó wá dìyẹn mọ́nu àwọn ọkùnrin gíríbì ó kàn kí ní 20 ni inú ilé dàkọ́ rẹ̀ fún ẹni ìwọ́n ló máa tọ́ di ìbọnú ẹ̀yà tó wá darúgbó náà jìjì inú ìtí ẹ̀ wá mọ̀ ìgbàjílẹ̀ dáàdì mi tó dáa tó kọ́ àṣewèrè kan bẹ́ẹ̀ tí mo rẹ̀ ló bá di nǹkan mọ́nu tán búlọ́ọ̀kù kínní òkè mọ́lẹ̀ múdà ó ṣe é sí ni ìkejì ìkẹrù ìkẹta mo lé yìí ti kọ́ létọ́ lẹ́nu ká wá ní nǹkan báyìí ló ló mọ̀ létò sálápọ̀ yọ̀ǹda ní gbogbo sẹ́mọ̀ lọ torí ó ti fọ́ búlọ́ọ̀kù lórí mẹ́jọ kí wọ́n láì parí ilé ìgbẹ̀yìn ọ̀dọ́ àfọ àtẹ̀fọ̀ tí ló sẹ́ ẹ wá kí àṣùbà lórí 50 òní wá fi ń fọ̀ ọ̀nàgbàdàn kí ẹrù kú bàbá. ẹ dákun jẹ̀mọ́
ọtí ṣe débi àfi ń lọ sẹ́ ẹ̀ dá mi lónìí ẹ̀yin tẹ́ ẹ̀hán kọ́ lọ́hùn tẹ́ ẹ̀hán kọ́ lọ́hùn la yamassuhu tàbí ní rabbil alamin ẹ̀ wá mú ọtí ẹ̀mí fọwọ́ kọ́ lọ́hùn níbi tẹ́ aláwù sí ẹ̀ dá ọ̀ràn mọ́ràn ọtí káyọ̀ fọ wàhálà ọtí káyọ̀ ṣe kíni káyọ̀ fọ wàhálà alukurani níbi tí o máa lónìí nù abẹ Ọlọ́run bàbá wa àgbà lọ́run bàbá wa àgbà torí bàbá Màgàjí tí wọ́n lọ yìí abẹ Ọlọ́run bá a kẹ́wọ́n bá a gẹ̀wọ́n o ẹ̀ ṣe àmì kò dùn mọ́ mi o ẹ̀ ṣe àmì dáadáa ìlàhí وحرزي ومولي ẹ farabalẹ̀ kí a bọ́ ṣàdúrà fún wa o. إليك لدى العساء واليسر أفزع. ṣé wọn oníkan Al-Khalifa ẹ máa bẹ dáadáa kí ni ìṣẹ̀lẹ̀ إلهي تراحني rẹ́jísà kí ni ìṣẹ̀lẹ̀ بولوي وفقري وفاقتي وأنت المناجاة الخفية تسمع. ọ̀dẹ̀ táwọn àgbẹ̀ ni ẹ̀rẹ́ fúrúgbìn ni ọ̀dẹ̀ tó gba gbé ni. إلهي أجلني ọmọ wálé ni mí. عذابك إنني mo kí sẹ́kẹ́tìrì wa àgbà fún gbogbo àṣàrò Islam lágbàáyé. أسير ذليل ìyá tó bí àṣàrò Islam ni mo ti sọ fún national mission àgbẹ̀ oyè màmí ilé wa wú nílé wa ìyàwó mi tó lé lẹ́yìn mo ti dúró dè yìí fẹjọ sátọdẹ ni ìyàwó mi gba láwà ni ẹ máa gbé bọ̀ láwà ní ẹ̀yẹ mo gba tayọ̀tayọ̀. màmá mi joyè ní Àlàjí àgbà àwọn ènìyàn àdínà àṣàrò Islam ọ̀fà ìyàwó mi náà tó wá joyè ọ̀tún yá àdínà gbogbo Nàìjíríà nílé Àlàjí àgbà kan màmí àti ìyàwó mi ló joyè èmi náà sì joyè mo jẹ káàdì ní àgbà ní Àlàjí àgbà. إلهي إذا لم تعفو عن غير محسني فما لمسيء ọlọ́mọdé ń kọ̀yìn sí Àlàjí àgbà láyé mi ẹ̀ sí àmì dáadáa wọ́n dákun dọ́lì kìyàmá má yọ mí kò lára Àlàjí àgbà. إلهي أجرني من عذابك إنني tó bá kẹ́mi parí jájọ wọn yàrá kan náà wọ́n là ní ṣe kí n tó máa bá tọ́ mi lọ. bó ṣe wù èmi nù ìyẹn gbọ́dọ̀ mọ iyì ibi tó ti jẹ èso wàá tọ́ mi sí yóò ha Ọlọ́run ibi tẹ́ mi jẹ èso ni àfi kí n máa bomi rín. أسير mítìnì wo lẹ tún ṣe. ذليل خائف لك أخضع. mo ti rán dọ̀gbọ́n nìyẹn yẹ́nyẹ́ KSK. ẹ ṣeun àbá àtúnṣe àmì ẹ gbọ́dọ̀ ọdún bí lẹ́ẹ̀kan náà alhamdulilayi rabbil alamin arrahman arrahim ẹ mọ ẹgbẹ́ tó máa mi lójú àwọn tó ṣe yé mi ọlọ́wọ́ yóò dáa fún ẹ sí wọn ni ẹ má kí n lọ́fà àmọ́ wa náà gà wọ́n lórí àdúgbò wò lẹ́yìn tí ń dúpẹ́ ní Àlàjí àgbà wọn ì ń gbé eléyìí lẹ́nu bàbá ni wípé àwa náà ń dúpẹ́ kọ́lọ́hún lọ́dọ̀ wa lẹ kángun sí ẹ kángun sọ́dọ̀ wa nílọrin ẹ wá kángun sílé ará Àgbàjì bọ́rọ̀ yóò bá yí padà bàbá yóò máa dá sí ni. lórúkọ bàbá wa Khalifatul Adabiyin bàbá wa Àlàjí àgbà tèmi mo rò pé bá ń wí bẹ́ẹ̀ dáadáa ni adúpẹ́ farabalẹ̀ mọ́kànjú oríire yìí jájọ ṣe ni. lákọ̀ọ́kọ́ bàbá làwọn dúpẹ́ fún gbogbo àwa tá a wá bá wa kẹ́dùn lórí n tó ṣẹlẹ̀ sí wa yìí àwọn ọmọ inú ilé wa ilé ará Àgbàjì àwọn jẹ̀mọ́ wa ní kọ́bátò mẹ́ríkàzì yìí bàbá wa prof ni wọ́n sọ bẹ́ẹ̀ níjọ́ tí bàbá Khalifa tàkọ́kọ́ jáde láyé pé ọmọ inú ilé yìí làwa náà bàbá ní àmọ́ lórí òbí ọba yí padà yóò mọ̀ dá sí ni bàbá yẹn sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan jẹ́ sáré lẹ́ẹ̀kan mọ́ ẹ̀ ń fi prof hàn wá àrọ́mọdọ́mọ Àlàjí àgbà lónìí Habiba ìyá ọlọ́lẹ́lẹ̀ àrọ́mọdọ́mọ lòun ọmọ milord ọmọ bọ̀dá ní ìlú Amẹ́ríkà ìwọ̀n ń ṣe medicine lọ́wọ́ ní York University l'Amẹ́ríkà the prestigious Harvard University wá pè kó wá ṣe masters of science in bioethics ó wá graduate pẹ̀lú 4.0
ní Harvard àrọ́mọdọ́mọ alájí àgbà lòun Habiba ọlọ́run jọ ọmọ dáa sí gẹ́gẹ́ bí ìṣe níjòkó yìí owó tẹ̀lé kọ ní o ṣe mọ̀ pa mọ́ra wa ọwọ́ bàbá lélẹ́yìí ti jáde bàbá alájí àgbà wọn lápò yín ni kó sì máa lọ ẹ má lẹ́nìkan kan ó gbà lọ́wọ́ mi ẹ gbà bẹ́ẹ̀ ẹjọ́ máa lọ bẹ́ẹ̀ ṣe eré léyìí grand card ọgbà fún mi èmi ní máa náwó lówó ní gbogbo òde wọn ti débẹ̀ mi náwó mọ́ wọn tó wá ń ṣe bẹ́ẹ̀ lélẹ́yìí náà nísìn bàbá ṣe tán ká lọ ṣètò bàbá ṣe ṣe ní ìdá padà fún yín ni o owó eléyìí gbogbo lé àfa ayára nìkan wọ́n mọ̀ owó gbogbo lé èmi mbẹ́mbẹ́ KSK mbẹ́mbẹ́ amada fọlọ́nsọ tiẹ̀ gẹ́ mbẹ́mbẹ́ Ìmámù Ládéwọlé mbẹ́mbẹ́ gbogbo wa yányán gbogbo lé kódà bàbá tó ní ilé gan tí wọ́n mbẹ́mbẹ́ bàbá tó ní gbogbo lé bàbá Habibullah kọ́ mọ́ làpọ̀ yín fi sápò rélé yìí lára àwọn tájọ jẹ́ ọmọ olókùú làwọn bàbá Khalifa oníkan mo sọ fún wọn pé ẹ̀yin lẹ́yìn rò pé ibìkan wọ́n jòkó tó ní mo lè padà rán wọn ń sẹ́ mo fi lémi ní sọ bí tí wọ́n jòkó bàbá Khalifa oníkan owó tí wọ́n náà dó gbogbo lẹ́nu 50,000 naira ẹ̀dá sápò gbogbo àwa tá a wá yányán àfa wa láti ilé Salati àti gbogbo ohun tí jẹ́ ilé Salati lápapọ̀ ọ̀rẹ́ wa Misbahuddin Muhammad Awal Malmag bí ó bá yí padà yóò máa dá sí ni bàbá wa vice chancellor mo fẹ́ ní Muhammad Kamaldeen University of Ilorin Professor Ẹgbẹ́wọlé Dr. Suleiman Zulugambari 20,000 naira Adékílékún 20,000 naira ok tí owó ti prof nìyẹn 20,000 naira vice chancellor sí àrùwá ní sẹ̀ríà court ní sọ pé sàlá náà lónìí ma àwọn náà 5,000 naira Dr. Suleiman Alhaji Mansur Kadiriya ara ọmọ olókùn náà 5,000 naira Alhaji àǹtí dẹ̀ra nù àǹtí dẹ̀ra látẹ̀fọ́ ọmọ bàbá àwọn náà 10,000 naira ló kọ gbogbo àwọn ọmọ bàbá ẹsìn wọn àti dẹ̀ra ẹ̀ nífẹ̀ẹ́ náà kù tọ́ bó bá ala bàbá wa ìmámù wa lálùbọ́sà 2,000 wa ti débẹ̀ bàbá wa àwọn kádìsì sẹ̀ríà court 20,000 naira lọ́la pẹ̀lú ògbó ọlọ́run láago 10 lè tó bẹ̀rẹ̀ a sì wá pàdé bàbá wa àfáà wa gbà bí ọba ṣe wí wọn àfáà wa wọ́n ṣe lè alẹ́mi international missioner fún Jamaat Ansar Islam in Nigeria wa nawahiha home and abroad àfáà wa Abdul Mumin Hanafi Yusuf Ayara Al-Adabi pẹ̀lú àwọn bàbá wa ìmámù àgbà tí wọ́n mọ̀ darí ìjòkó bàbá lálùbọ́sà mo ti sọ àfáà yìí gbogbo ẹ̀yin àlejò tẹ́ bàbá wa Janaku àwọn ọ̀rẹ́ bọ̀dá mi nù Alhaji Túndé ọmọlẹ́yìn Alhaji Ahmed Ghana 10,000 naira gbogbo ẹ̀yin tẹ́ wà too numerous to mention adúpẹ́ àmọ́ lórí wọ́n ní a ṣe Rabbana mẹ́tẹ̀ẹ̀ta Rabbana atina min ladunka rahmatan wa hayyi lana min amrina rashada Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar Alhaji Janaku náà ti mú wá bàbá wa àgbà ẹjọ́ o èmi ò kọ owó tí wọ́n ná o àmọ́ èmi ò kọ owó tí wọ́n ná àmọ́ súrà lèmi ti jáde o nínú àgbàlá yìí bàbá èmi ti bọ́lọ̀ ń dá mọ́jọ́ màkáàdì nínú ilé lèmi kí wọ́n lọ fọwọ́ ìrìnà tó bá dá nínú máhàjì wa níbí ní súrà tí bàbá ìrìnà kọ àṣẹ ni gbogbo yóò kùtà náà ó máa lọ ọbẹ̀ padà yányán ẹgbà plus gbogbo tó bá ká ẹ̀yà àfẹ́ràn sílẹ̀ ṣùgbọ́n àdàrọ̀ bí ká.